ìṣẹ̀dọ́rin ọjọ́ bí ẹni máa ṣe pàtàkì oṣù kókó níláyé Adékúnlé ọjọ́ bí ẹni máa ṣe pàtàkì oṣù kókó níláyé ọjọ́ tàbí ní kèrè mi kọ́ Bàmí Àlàbí Pasuma Àjíbọ́lá ọ̀gá làfújì pátápátá o bàbá o ẹ kú oríire ni o ìgbọ́dọ̀ ọdún kan máa ní Àjíbọ́lá Pasuma o ọ̀gá làfújì o ìbàbá ká o erin lọ́mọ ẹ kú oríire ni o 27th of November lọ́jọ́ tàbí bàbá mi ẹ kú oríire ẹ̀yin lẹ́ni táwọn láṣíwájú nínú olórin ẹ̀yin láwọn láṣíwájú gẹ́gẹ́ bí olólùfẹ́ mo bàbá Adékúnlé gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀yin láwọn gẹ́gẹ́ bí aṣíwájú èmi ọmọ King Saidi Òṣùpá ọmọ Màndé tọ̀ ọba orin Jídé Tálẹ́ǹtì màá ló ń kọrin bàbá mi máa ní kí n Òṣùpá Saidi o àpò èdè wọn ní kí n pẹ́ kó oríire ni o ẹni rí ń gbé sọ́nù bí ó ṣe bí ọmọ ikú táyé fi wà ní kiri o ikú náà ní jíṣẹ́ ikú táyé fi wà ní kiri ikú náà ní jíṣẹ́ ara pápá ńlá bẹ́ẹ̀ tu ibi gìdàgìdà ńlá bẹ́ẹ̀ kùn o ẹ̀lú kú fọ́mọdé ilé o jàkàrà o ẹ̀lú kú fọ́ Táyọ̀ Àlàbí Pasuma o Àjíbọ́lá Pasuma o gàlá o Àjíbọ́lá Pasuma o kú oríire ọjọ́ bí yẹ 27 November lọ́jọ́ bí yẹ gbogbo aláwọ̀ nínú Àjíbọ́lá Pasuma yẹn nílẹ̀ ní jẹ́ ọjọ́ tàbí yẹ we are follow you jubilate 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 èyí lọ́jọ́ tàbí yẹ ọkọ̀ oríire ọjọ́ tàbí yẹ màmá dùnú lọ́jọ́ tàbí yẹ o bàbá nùnú lọ́jọ́ tàbí yẹ o kò tẹ̀ jẹ́ pé ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ni màmá wà lọ́jọ́ yẹn kọ́lọ́ bá fọrún kẹ́ màmá Àdìjá Kúbúrà tó dolóògbé màmá ẹ má sùn lẹ́yìn Paso màmá ẹ má sùn lẹ́yìn Paso gbígbẹ́ kẹsẹ̀ ń fọwọ́ sílé ẹ ti Paso lẹ́yìn ó ti tara wájú náà ikú táyé fi lé Paso kiri ẹ má máa jó jíṣẹ́ ẹ járe Paso pẹ́ o ẹ járe Paso pẹ́ nítorí wípé pẹ́pẹ́pẹ́ lówó sárọ́ gbẹ̀dẹ̀ níran kókò lágbàlá o gbẹ̀dẹ̀ níran kókò lágbàlá o Àjíbọ́lá Pasuma wà dẹnire ó ti dẹnire tẹ́lẹ̀ òní dẹnaburu ikú òní ìwà ẹ̀rí o òní wákúrí ìbàjẹ́ òní ilé ọ̀run rẹ ìṣẹ̀dáadé orin sọ pé pọ̀. Ìgbà ọdún kan ni fún ọ̀gá wa bàbá wa Alhaji Wasiu Alabi Pasuma ọmọ Saidi Òṣùpá ìṣẹ̀dá fújì Jésù fújì tálẹ́ǹtì náà lẹ́gbọ́n yẹn ẹ ṣeun tẹ́ bá wá sí ààrẹ àwa náà sọjọ́ rí ayé máa celebrate àwa náà lágbára tọ́lọ́ ẹ̀ lẹ́ńbẹ̀ yẹn ẹ kú kalẹ̀ ẹ bá wá sí ààrẹ kó lọ. Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tóbi sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin ìtọ́jú ẹ̀ wà dáadáa tẹ bárò ẹni tó ń fojú kó jàǹkárí wọ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711 ìlànà àmọ́ inshallah.